السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. àmọ́ tó dúpẹ́ fọ́lọ́run jàmáà. alhamdulillah. torí gbogbo ọ̀rọ̀ wa orí ọpẹ́ náà ló dá lé lórí. alhamdulillah. ọlọ́run ò fi ìbànújẹ́ sínú ọ̀rọ̀ kówó ẹnì kọ̀ọ̀kan wa. alhamdulillah. agbápá wa ó ṣe é gbé agbẹ́sẹ̀ wa náà ó náà tún ṣe é gbé láì mú wàhálà kankan dání. ọlọ́run sì ṣàánú wa pẹ̀lú àwọn ọmọ tá à ń bí ọlọ́run àmọ̀ dúpẹ́ fún ọ. alhamdulillah. alhamdulillah ọba ń wí dáadáa. alhamdulillahi rabbil alamin. àní oúnṣẹ́ ńlá Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní òfò ló pé òfò làhánà ló pé ó ní yóò mọ báwọn ọ̀ràn méjì kan wọ́n wá ní ya Rasulullah àwọn oníran méjèèjì tó fún ọlọ́run ọmọ bá wọ́n á dà pé àkọ́kọ́ ń bẹ náà ni ọkùnrin tí ń ṣe bí obìnrin bẹ́ẹ̀ náà sì lóbìnrin náà tó náà ṣe bí ọkùnrin ló fún ọlọ́run ọmọ bá wọn sallallahu alayhi wa bẹ́ẹ̀ bá ń kọjá lẹ́ẹ̀rí wọn náà èmi ò rí rẹ̀ ọkùnrin ń lumú ọkùnrin ń lumú imú bóun tiẹ̀ ṣe jẹ́ wọ́n ti wá fi bòmọ́ nìsín wọ́n tún wá gbé kíní kan sétí báyìí wọ́n tún dà lù tẹ́yẹ́yẹ́ bíi tóbìnrin ó tún ju tóbìnrin lọ máa bèrè ọmọ náà sókè náà lèyí tó ń ṣe yìí náà ìrẹ́gbẹ̀ ayé ni ó sì kọ́ lẹ́tà síbi ọ̀nà lọ. gbogbo tó ń ṣẹlẹ̀ ní nàìjíríà kìí ṣe nàìjíríà nìkan covid-19 o lassa fever ni o àwọn àrùn tẹ́ẹ̀ máa gbọ́ tẹ́ẹ̀ máa wé èbó wọn nínú àwọn kílẹ̀ nínú àwọn dictionary àbí kílẹ̀ ń pè náà tẹ́ẹ̀ máa wá túmọ̀ rẹ̀ káàkiri ayé ìtọ́fà bínú ọlọ́run náà lélẹ́yìn ẹ jẹ́ á jókòó jẹ́ ká tẹ̀lé òfin ọlọ́run ẹ jẹ́ á tẹ̀lé òfin ọlọ́run gbogbo àwọn ìwọ́tọ̀ ọjẹ́ bàbá náà ẹnu rẹ̀ ọ̀ka ọmọ rẹ̀ gan náà mọ̀ ìwọ́tọ̀ ọjẹ́ ìyáálé ilé náà nígbà tí wọ́n kankan wọ pátá káàkiri àdúgbò kí ló yẹ kọ́ ọmọ rẹ̀ wọ̀ káàkiri ojú gan yẹ kójú gan ọmọ tẹ̀yìn náà kójú ọmọ gbà yín ti mo ní kẹ́ńjọ́ kan ó lọ ń lọ lé mo ní ilé ìwé mo máa ń sábà ọjà ẹ̀dá kan ìfilẹ̀ ìmọ̀ọ́mọ ìgbà tí ẹ̀ nílò irú wọn náà ló sì padà bímọ tí wọ́n mọ ẹ̀ńtọ́ lọ́mọ mọ́ wọ́n káàkiri ayé ẹ̀yin náà wò ó ti bímọ òfò ọmọ rẹ bímọ ojú òtí ẹjọ ọwọ adọkọ ọmọ rẹ mọ ọwọ à ń gbóyún káàkiri ayé lágbájá báyìí lọ́ba mi so wọn á yẹ pé èmi kọ́ o ìwọ ni o kíníkà wọn àwọn amẹ́ńtọ́ lọ́wọ́ ìyẹn náà tó tìjú fún wọn náà yóò tó tìjú fún wọn àwọn ọmọ yín ti mú gbó káàkiri wọn fọ bẹ́ẹ̀ sọ́sọ́ ọmọ rẹ lẹ́ni tí mú gbó ìwọ tó ń pera rẹ kọ́ lọ́ọ́ má jẹ́ òbí mọ̀ òfò ẹlòmíín náà ti mọ̀ pọ́ mọ̀ òfò ló wọ́n padà bí nígbà tí wọ́n gangan fúnra ẹ̀ tó ń gbégbó sẹ́nu báyìí tíyàwó rẹ̀ náà tó ń mú gbó kí ló fẹ́ tara yín jáde ọmọ òfò náà ni ó padà tara yín jáde ẹ̀yin lè tiẹ̀ mọ nítìjú ó ń sẹ́ńlá Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọ̀làdúrà kan bẹ tẹ́ ẹ bá ṣe o àdúrà yẹn ni mùsùlùmí mélòó lọ́wọ́ àmọ́ àdúrà tí ẹ̀rẹ̀ ká mọ̀ mọ̀ náà ni ó dábàá bẹ́ẹ̀ ní àṣepapọ̀ láàrin ara yín ẹ ṣàdúrà yìí tẹ́ ẹ bá di ṣàdúrà yìí ọwọ́ èso ní bọ́mọ tẹ́ ẹ fẹ́ bì Allahumma jannibi shaitan wa jannibi shaitan ma razaqtana àdúrà yẹn náà tó fún wa ká ṣe ọlọ́run ti ṣe dáadáa fún wa nítorí ìdí eléyìí ọlọ́run ti bá wa sọ̀rọ̀ nínú Al-Qur'an kí ọlọ́run sọ fún wa nínú Suratul A'raf aya 58 ìyẹn ní Quran 7 verse 58. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والبلد طيب يخرج نباته بإذن ربه والذي خبث لا يخرج إلا نكدا كذلك نصرف الآيات لقوم يشكرون. Ọlọ́run ní ìrẹ́ ànábì wa Muhammad sọ fún wọn sallallahu alayhi wa sallam sọ fún wọn kí sọ fún wọn. wal baladu tayyibu. ó ní ìlú tó dá ìlú tó dá. wal baladu tayyibu. eléyìí ọmọ ìwọ tó bá mọ kéwú dáadáa wọn pe kíní kan ní náwó àsọrífù wọ́n ń pe kíní kan ní bàlágà inú bàlágà yìí láti fẹ́ yá ọ̀rọ̀ yìí lò ayé Al-Qur'an náà ni Ọlọ́run tẹ́ ẹ bá rí ìlú tó bá dá kí yóò jáde ńbẹ̀. yakhrujuna batuhu bi'izni rabbihi. gbogbo tí ó máa jáde lórí ilẹ̀ náà jẹ́ máa yín tí ó dùn tí ó dá náà ni ó rí ńbẹ̀. gbogbo àwọn jẹ́ pé. wal baladu tayyibu yakhrujuna batuhu bi'izni rabbihi. gbogbo sẹ́kọ̀ọ́ kan náà ló ní kíkọ́ o. gbogbo àwọn tí wọ́n ń yà wá pé wọ́n pera wọn ní kámẹ́rámán iṣẹ́ tiẹ̀ iṣẹ́ rẹ̀ yàtọ̀
ìwọ tó jẹ́ economics tó yẹ pé economics tó ṣe jáde ní yunifásitì iṣẹ́ tiẹ̀ náà yàtọ̀ ṣùgbọ́n àwọn tí wọ́n mọ̀ nípa bó la ṣe ń gbìn nǹkan bó la ṣe ń kórè nǹkan wọ́n rọ pé ilẹ̀ tẹ́ fẹ́ gbìn tòmátò ilẹ̀ yóò ní wù o ilẹ̀ yóò ní ṣe kí ni o ilẹ̀ yóò ní wù tó wọ́n mọ̀ nípa rẹ̀ ní ìmọ̀ tí wọ́n ní wọ́n fi sọ tí wọ́n sọ yẹn ọlọ́ni wàlíbàládù tó yìí. wàlíbàládù tó yìí bóyá kúròjù náà bá tù ú. gbogbo tí ó máa jáde lórí rẹ̀ yìí tó dáná ìwọ tó fẹ́ níyàwó ọlọ́run náà sọ fún wa lọ́kàn pé kí mùsùlùmí ó fẹ́ mùsùlùmí kí kèfèrí ó fẹ́ kẹ́lẹ́bọ náà ó fẹ́ lẹ́bọ ẹ má dára yín láàmú mà. wàlíbàládù tó yìí bóyá kúròjù náà bá tù ú. ìwọ tó pẹ́ lọ́mọ aláàjì ọmọ aláàjà kí ló mọ débi tó lọ ó sojú kòkòrò lọ ní ò lè rí nǹkan dáadáa mú ń bẹ. yakhruju nabatu. ṣùgbọ́n wọn tọ́lọ́ ń bá ṣe láàrin pé olóòbí tó dáa olóòbí gidi alhamdulilayi ìyín tó dáa náà ni ó máa tara yín jáde irú àwọn kan nísìn ẹ̀yin náà wò nísìn lápèjúwe irú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ ò gbà tó fẹ́ ìyá ńlá wa Khadija radiyallahu ta'ala anha ọmọ méje lànàbì bí nínú méje mẹ́fà ló tara Àdìjà jáde ó sì kan náà ọmọ ètò ọ̀làdùbáràkà àwọn sábàlì kìláàmù kọ́ àwọn gángan fúnra wọn ti dá wọn jọ lọ wọ́n tún fẹ́ yàwó olórí wọn àfàmúgbó yàwó wọn àfọlọ́tí níyàwó wọn àfáwọn olórí wọn àfọlẹ̀ ìyàwó gbogbo ẹni tó bá ṣe bẹ́ẹ̀ wọ́n náà àwọn ẹgbẹ́ torí pé lágbájá accent wo ló ní ẹni tí ń jà dáhùn kó lè ní sáàkìsẹ̀ ló ní ọlágbájá actor ni tó bá act nìkan ayé ọ̀pẹ lágbájá sí ní àlàá bímọ fún ọmọ rẹ ò lè yẹ yára ọmọ òfin náà lẹ́ padà bí. yakhruju nabatu bi'izni rabbi. jama torí orúkọ mò ń bọ̀ lánàá nígbà tí mò ń lọ bìkan lánàá ọ̀hún pa pé lágbájá ń bọ̀ kò ṣeé dákọ̀ wọn lágbájá ń bọ̀ jẹun ibi tí ẹ ti ẹ̀ sá ẹ kọ́ lọ́dọ̀ náà ẹ yàgò báyìí ibẹ̀ wọn ti ń gbòkú kan jáde máa wò báyìí máa wò títí náà ẹkú tí wọ́n gbé jáde nínú mọ́tò yìí náà jẹ̀mọ́ wọ́n àṣì ló ṣe fún lágbájá o jẹ̀mọ́ ẹ tí wọ́n ṣe bìlàbìlà báyìí fún kèé ṣe èèyàn rẹ̀ amúgbó ni. wal baladu tayyibu yakhruju nabatuhu. bàbá bẹ́ẹ̀ bí mo fò láyè rẹ̀ àkọ́kọ́ mẹ́rin anábì dábàá bẹ́ẹ̀ súnmọ́ra ẹ ṣàdúrà tá a sọ fún ilẹ̀ kẹ àṣetáàní ò ní wàrọ̀ ọmọ náà lẹ́yìn ilé ọlọ́wọ́ dà pé tẹ́ bá ti wá ṣe ẹ tẹ́ bá ti wá pẹ́ wọ́n gángan fún ẹ jẹ́ lóríire ìyàwó rẹ náà jó lóríire ọlọ́run pé nǹkan tó dáa náà ni ọmọ tara yín jáde ọlọ́run ní àwọn ilẹ̀ tó jẹ́ ilẹ̀ dẹ́sàtì kí ilẹ̀ dẹ́sàtì ilẹ̀ pápá kí ló fẹ́ mú jáde ńbẹ̀ kó sì bẹ́ẹ̀ bá gbé rédíò ò lè jáde ńbẹ̀ jẹ̀mọ́ bẹ́ẹ̀ náà ni wọ́n tó fẹ́ yàwó òfò àbí wọ́n tó lọ́kọ lórí ibú náà ẹ̀ lé bí nǹkan gidi ọ̀sẹ̀ lọ́la. kọ́bùsà la yakhruju illa nakida. ṣé ìwọ gángan tó ò kírun fúnra rẹ dá sọ fún mi kí ló fẹ́ jẹ́ kọ́ màrí ó ṣe. kadhalika nusarrifu al-ayati liqawmin yashkurun. ọlọ́run gbogbo tá à ń sọ fún yìí kẹ́ lè bá mi pé àrísàmì ọlọ́run lọ́jẹ́ ìwọ náà sọ fún àwọn ọmọ rẹ má fẹ́ lọ́kọ kí wọ́n lọ́kọ kí wọ́n fẹ́ níyàwó kí wọ́n níyàwó kó lè bá kí nǹkan ló lè bá àtàrà wọn jáde ọlọ́run kí lè ṣe kéde kẹ́ lè bá máa jẹ́ tí ó máa dúpọ́ lọ́dọ̀ ọlọ́run àfọlọ́lọ́ àfi bẹ lọ́hùn fún ìdílé aláyọ̀ tẹ́ ẹ ti ń gbọ́rọ̀ yìí ọlọ́run dákun ya Rabbi gbogbo ohun tí ó tara ẹnìkan kan wá jáde dákun bá a ṣe wọn lọ́mọ alálùbáríkà bá a ṣe wọn lọ́mọ àrídùnnú ọmọ àwọn tó kan ló bí dókítọ̀ àwọn kan ló bí lọ́ọ̀yà àwọn kan ló bí ẹnjìníà àwọn kan ló bí sífù ẹnjìníà gbogbo ìtẹ́ ibi náà olóríire làwọn ọmọ náà mọ àfọlọ́lọ́run bẹ̀rẹ̀ ọlọ́run o aláàánú ni ọ́ o alágbára gíga ni ọ́ o gbogbo tí ó tara tàwa náà jáde abéyìí tó ti jáde dáadáa kò sí wọn lọ́mọ alálùbáríkà fẹ́ ní kọ̀ọ̀kan wa pẹ̀lú Rabbana hab lana min azwajina wa dhurriyyatana qurrata a'yuni waj'alna lil muttaqina imama subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin.